ẹ̀yin èèyàn mi àfìgbà tó ológun dúdú padà fọ́ gbogbo ẹ̀ lójú o. Ológun dúdú àfìgbà tó padà tú gbogbo àṣírí ọ̀rọ̀. Ẹ wo, kì í ṣe èmi nìkan lágbọ́ o. Èmi nìkan kọ́ lágbọ́ eléyìí o. Ológun dúdú fọ́ gbogbo ẹ̀ lójú o. Ẹ̀yin èèyàn ẹ wá nǹkan fìdílé kẹ́ wá bá wa fẹ́, ẹ wá fetí gbọ́ o. Ẹ wá fetí gbọ́ kùdùgbẹ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ológun dúdú. Gbogbo bí àwọn Ọọ̀ni ṣe lọ sí àpéjọpọ̀ tán lọ níjọ́ kìíní. Ẹ wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ológun dúdú. Ṣùgbọ́n ẹ jẹ́ ká máa dẹ̀ díẹ̀ níbi tí nǹkan lọ ń sìn. Ó ti fi kò nídìí ká ṣàlàyé ọ̀rọ̀ púpọ̀. Kò nídìí ọ̀rọ̀ púpọ̀, wọ́n mọ̀. Gbogbo lórí Nàìjíríà mọ̀, wọ́n mọ̀. Àwa nílẹ̀ Yorùbá la kàn ń fà láàrin ara wa. In fact, ìgbà tí bàbá Ọláàfin Ọ̀wọ́adé tí wọ́n lọ sí Benin, ẹ̀wù nǹkan ṣẹlẹ̀ ńbẹ̀, gbogbo wa náà lórí pẹ̀lú Ìgbínẹdọ̀ kì í ṣe ọba Benin o. Wọ́n position everybody sáàyè síbi tó belong sí. Ẹ̀rí para everybody ti rọ̀ ọ́ sìn. Àwọn Fúlàní ló ti kógun wọ̀yọ́ yẹn o, wọ́n ti kó ogun wọ̀yọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí mò ń sọ ni màá ti máa sọ. Nǹkan tó bá ti bá orí ó bá mú. Any part of Yorùbá tán bá kó Fúlàní bá wọ̀, gbogbo àyín tó kù ẹ dìde o. Ẹ má fi ọ̀tẹ̀ sí o. Ẹ má fi ọ̀tẹ̀ sí o. Wọ́n ṣe gbà Ìlọrin lọ́wọ́ wa títí dèní tó jẹ́ àbùkún fún gbogbo ilẹ̀ Yorùbá. Àbùkún ńlá ni ló jẹ́ fún ilẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ ká fọ̀tẹ̀ sí. Ẹ̀ǹdẹ́ gbogbo ìjà ẹ jẹ́ kó jẹ́ torí ahọ́n. Ọmọ ìyá kan ni gbogbo wa o. Ẹni tó bá wò kó máa pàtàn ìtọ̀kítàn, kó máa pa ìtàn ibú. Ẹ má dá wọn lóhùn o. Ẹ má dá wọn lóhùn. Wọ́n ti jẹ màálù ni o. Màálù tí wọ́n bá sùn ni wọ́n jẹ o. Ẹ má dá wọn lóhùn. Ẹ má fi tìyẹn ṣe o. Ọmọ ìyá kan ni wá o. Ọmọ Yorùbá, ẹ̀jẹ̀ kan ló wà lára wa o. Gbogbo ilé ìtàn àárín yìí ẹ jẹ́ kó jẹ́ orí ahọ́n. Ẹ jẹ́ kó jẹ́ orí ahọ́n. Ológun dúdú ti fọ́ gbogbo ẹ̀ lójú. Ó fọ́ ọ̀rọ̀ yìí lójú jù. Ẹ jẹ́ ká lọ síbẹ̀ ká lọ wò. Ká tó ṣó tẹ̀ nídìí ká sọ mọ́ ìṣùmọ́ lórí ọ̀rọ̀. Daddy, ǹjẹ́ wà wíẹ̀ pé àwọn ọba wọn lọ ṣe ìpàdé lọ́balọ́ba ní àná? Lẹ́kọ̀ọ́ àbí? Lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni Lẹ́kọ̀ọ́ lánàá. A gbọ́, mi ò wá mọ̀ bóyá àwọn ará Ọ̀yọ́ gbọ́ o. Mi ò mọ̀ bóyá àwọn ará Ìwó náà bóyá wọ́n wà wíà. Wọ́n bá dẹ̀ gbọ́, Aláròyé láwa. Àá jẹ́ kán mọ̀ bí bó ṣe lọ. I was in Lagos. So mo dẹ̀ gbọ́, mo dẹ̀ lọ. Nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀, inú mi dùn wípé kálukú mọ wéètì ẹ̀. Àtàláàfin àtolúwo kálukú mọ kíláàsì tí wọ́n bìlọ́ǹgì sí. Tí a ò lè ṣe ká má mẹ́nu bà á ọ̀ǹtì tí wọ́n bá forí fó lórí látó máa sinmi láti máa fi àkàwé han àwọn èèyàn wa. Nígbà tí wọ́n débẹ̀ yẹn lánàá, ṣe bí wọ́n ti arrange àga síbẹ̀. Wọ́n dẹ̀ pé Ọọ̀ni pé kó máa bọ̀ lórí àpèrè ńlá. Àga tó ga jù lọ ńbẹ̀ gẹ́gẹ́ bí alága gbogbo ọba ó lọ síbẹ̀. Brọ́dà mi ti ń jẹ́ Ọwọ́adé, àwọn náà dẹ̀ lọ jókòó sí ibi tí wọ́n kọ orúkọ wọn sí láàrin àwọn Mọ́lá Àtẹ̀mẹsẹ̀ àtàwọn tí wọ́n jọ wà ńbẹ̀. Wọ́n dẹ̀ jókòó síbẹ̀. But mo wá gbọ́ pé nìkan náà tó tẹ̀lé Aláàfin Ọ̀yọ́ wá. Allegedly ni o, mi ò sínú họ́ọ̀lù tá a mú wa o. Wọ́n wá sọ fún Aláàfin pé kó yarí fún wọn, kó lọ sórí òkè yẹn, kó lọ jókòó sága tó wà lẹ́gbẹ̀ẹ́ Ọọ̀ni, because Ọọ̀ni number 1 o number 2 ìwọ gan number 1 Ọọ̀ni number 2. Lóyìn Aláàfin wa ní kò need, ẹ jẹ́ ká parí meeting a máa yanjú ẹ̀. Ṣùgbọ́n mo wò pé tí Aláàfin bá make move yẹn tó ráwọn náà títí tí wọ́n fi ń sọ ní number 1 sí Ọọ̀ni. So wọ́n tún wá gbé kinní yẹn wá sí meeting láti wá sọ wípé pé kò yẹ k'Aláàfin gbà fún wọn pé kó jẹ́ kí Ọọ̀ni ló máa wà lórí high table. Kódà gàgà mo ṣe ń gbọ́ allegedly náà ni o, bí mo ṣe ń gbọ́ mi ò sí ńbẹ̀ o. Wọ́n ní wọ́n ti gbé Tinubu lọ sí court torí pé ó fi Ọọ̀ni ṣe number 1, ó fi Aláàfin sílẹ̀. Àbọ̀tẹ́ àti ìmọ̀gbà tó máa bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ yẹn o, bóyá ó sì máa wáyé.
aṣáàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn tó ń ti Aláàfin wọn ò títí débi pé kó lọ síbi tí Ọọ̀ni àti Sanwó-Olú wà àtọba Haúsá àtọba Ìgbò. Aṣáàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí àmọ́ tí bàbá dé lánàá yẹn kó má di pé instead kan gba ààfin Ọ̀yọ́ lọ kó má wàá gba kirikiri lọ. But aṣáàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run bomi paná àárín yẹn. I think we can do better for him for bringing this to reality. Thank you so very much on behalf of all of us. Very executive seat. Mere looking at them and sitting in our midst is way enough for us. Thank you so very much. And also, our very own Chairman of Progressive Governors Forum. I actually wonder that if you are not a governor, you will be a traditional ruler by now. Our drummer, who is very pro in terms of everything we do, want to use this opportunity again to thank you, His Excellency, Governor Hope Uzodinma. Thank you so very much for everything you do for us. On behalf of all traditional rulers, you have heard the speech delivered by him today, and I saw you nodding your head. You always say you will quote law for us now that you are the one that appointed us, we traditional rulers, and I'm very sure my other brother kings can confirm that. Also, Sultan of Sokoto. We are not competing with you. We are there to complement you in everything we do. You can see all the routine of kings from Lagos to representing. Indeed, this is Lagos. Thank you for your time. Thank you for accommodating all of us from all the corners of this country. Tó bá dẹ̀ rántí nígbà tí Gbinedọ̀ ń ṣe birthday tí wọ́n pe Aláàfin wa brother wa dé wọ́n lọ sọ́hùn. At the end of the day tó ń débẹ̀ ẹni tó lọ represent Olúṣọ̀yà ìkànnì àwọn ọba tó wà lábẹ́ Ọọ̀ni Olúṣọ̀yà ló lọ represent Ọọ̀ni ńgbà tó ń lọ ọba 50 ọba ló tẹ̀lé lọ sí ìlú Benin níbi tí Ìgbìnẹ̀dọ̀ ti ń ṣe birthday. Aláàfin àwọn náà dá lọ pẹ̀lú àwọn ẹmẹsẹ àtàwọn olóyè wọn láàfin wọ́n jọ lọ àwọn náà débẹ̀. Ṣùgbọ́n tó wá fọ́nì ni pé sí àwọn ni pé ẹni tó wá represent Ọọ̀ni of Ifẹ̀ ni wọ́n kọ́kọ́ dárúkọ ni wọ́n kọ́kọ́ appreciate torí pé ṣọ̀pẹ́ tó lọ represent kábíyèsí Ọọ̀ni lòun náà at that particular occasion. So lẹ́yìn ìgbà yẹn ni wọ́n wá ṣẹ̀ṣẹ̀ introduce kábíyèsí Aláàfin of Ọ̀yọ́ Aláyélúwà ikú bàbá Yèyé Ọ̀wọ́adé bóyá the second mi mọ́ ibi táwọn bí lọ́hùn sí. Now ńgbà tí celebrant gan fẹ́ wọ chọ́ọ̀chì Jesus Christ ó mú mi lótùtù. Ìgbà tí Ìgbìnẹ̀dọ̀ gan tó ń ṣe nǹkan tó fẹ́ wọlé wá jókòó wọ́n wá sáré bá Aláàfin pé kó dìde láàyè ibi tó wà. Àwọn náà wá kágbádá mọ́ra wọ́n wá kọjá sí ẹ̀gbẹ́ lọ́hùn. Mi ò dẹ̀ rí ibi tí Ìgbìnẹ̀dọ̀ ti bọ̀ wọ́n lọ́wọ́ tàbí tó họ́ọ̀gì ẹ̀ tàbí tó kí tàbí tó bá sọ̀rọ̀. Ẹ lọ wo fídíò yẹn dáadáa àfihàn yìí tẹ́ ẹ bá rí.
àpẹẹrẹ bí ìgbà wípé kò pè wọ́n, àwọn kan wo ti pé àwọn láláàfin àwọn dẹ̀ ṣẹ̀ṣẹ̀ jẹ, àwọn náà gbọ́dọ̀ trend, bóyá làwọn náà fi wá sí òkèṣẹ́ Ìgbìnẹ̀dọ̀ tó bá pé Ìgbìnẹ̀dọ̀ ló invite wọn. Odidi ọba ó yẹ kán tiẹ̀ lè bọ́n họ́ọ̀gì ara wọn, ó yẹ kán lè bọ́ra wọn lọ́wọ́, ó yẹ kán rẹ́rìn síra wọn, ó yẹ kán fetí kóra wọn létí. Bọ́n tiẹ̀ ti ṣe yẹn ń ta tẹ́lẹ̀ ọ̀tọ̀ nìyẹn. Mo dẹ̀ mọ̀ pé according to that occasion bó ṣe rí nínú fídíò yìí, ẹ ti rí wípé Aláàfin àti Ìgbìnẹ̀dọ̀ gan wọn tí ìpàdé kó tó di pé church service bẹ̀rẹ̀. So inú church yẹn náà ni wọ́n ti mọ̀ pé wọ́n ti jọ dé. Ṣùgbọ́n mo mọ̀ pé tó wáyé pé òde tán invite èèyàn sí ni, á káràmáìsì kí yẹn kàrámù yẹn á pọ̀ tí Ìgbìnẹ̀dọ̀ ìbá ṣe. Bọ̀dá kínní tí wọ́n ti ń jẹ́ Abdulrasheed ìyẹn Olúwo of Ìwó, àti mi rò pọ́n jẹ́ káwọn jókòó sí láì tí Aláàfin wà ní Èkó. Àwọn tó wá lọ jókòó sí ìgbéró kẹta kọ́nà wà. ẹ̀yìn lẹ́yìn ni. ẹ̀yìn lẹ́yìn lọ níbi tí àwọn ẹ̀mẹsẹ̀ kábíyèsí Ọ̀ọ̀ni jókòó sí, ibẹ̀ làwọn jókòó àti àárí wọn. Bọ̀bí ń pàwá wà ń bẹ amọ̀gbà tán wọlé pẹ̀lú agbádá wọn. But ibi tán wá jókòó sí, ìgbà tí mítìn parí la ṣẹ̀ṣẹ̀ wá rí dáadáa pé bàbá Olúwo náà àwọn náà wá sí ìpàdé àjọṣe gbogbo ẹgbẹ́ ọba nílẹ̀ Nàìjíríà. A ti dúpẹ́, ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yóò ti fi hàn wípé Ọọ̀ni làgbà. So kò yẹ ká tún ṣẹ̀ṣẹ̀ máa tún kéwì lórí ẹ̀, kò yẹ ká ṣẹ̀ṣẹ̀ máa kọ ìtàn lórí ẹ̀, kò yẹ ká ṣẹ̀ṣẹ̀ máa announce lórí rédíò, kò yẹ ká kọ̀wé sí ẹni ọba nílẹ̀ Yorùbá. Pàápàá àwọn tí wọ́n stubborn nínú wọn tó ń ṣagídí, tí wọ́n ń ṣe bíi fáànù Ìgbò àtijọ́, àwọn fáànù 40 náírà bí nǹkan là ń rà ń gbà yẹn, tí ọmọ gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀, irú àwọn yẹn, irú àwọn ọba bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ wọn ara wọn, àwọn ọba tí ò ní géèjì, tí wọ́n ní position, a ṣẹ̀ṣẹ̀ ní láti tuntun máa sọ fún wọn mọ́ wípé Ọọ̀ni o, ipò tó wà ní gbogbo ayé ti rí lókè téńté. Ọọ̀ni rìṣà ni wọ́n pè é, gbogbo ọba ni wọ́n máa ń pè ní gbákejì òrìṣà. Wọ́n á ní aláṣẹ gbákejì òrìṣà. Ọọ̀ni ò ń ṣe gbákejì òrìṣà torí gbákejì Ọọ̀ni làwọn. Ọọ̀ni gangan lòrìṣà ni wọ́n ń ṣe ń pe òun pé Ọọ̀ni rìṣà. So gbogbo ọba tó kù, ibi tó yẹ kó yé ti yé àwọn tó yé òye nìyẹn pé àwọn ọba tó kù tán bá dárúkọ wọn tán, wọ́n á ní igbákejì òrìṣà. Òrìṣà gangan níta ni Ọọ̀ni, kí òkè làwọn á gírì fún. Mo dẹ̀ ti sọ bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta pé irú Aláàfin sìn àbólúwo tán bá ti gbà, táwọn aráàlú wọn bá wọn sọ̀rọ̀, tán bá ti gbà, iyì tí wọ́n ní tàbí táwọn baba ńlá wọn ti ní lọ́jọ́ sí á padà sórí àwọn náà wá níyì padà, gẹ́gẹ́ bí àwọn Aláàfin tó ti lọ, gẹ́gẹ́ bí àwọn Olúwo tó ti lọ. Nípa bẹ́ẹ̀ wọ́n á gbé ìgbésẹ̀ bíi ti Sunday Ìgbòho. Sunday Ìgbòho gbé ìgbésẹ̀, ó rójú rere ènìyàn, ó rójú rere Ọlọ́run, ó rí àánú gbà lọ́dọ̀ onírìṣà, ó sì rí àánú gbà gbogbo ilẹ̀ Yorùbá. Táwọn náà bá pa kítí mọ́ra, tí wọ́n pàtìjú tì, bọ́ọ̀ tí ẹ lè pe irú wa yìí, àwọn tán lè pé náà wà, tá líìdì wọn lọ sọ́dọ̀ kábíyèsí, tá dẹ̀ fẹnu gbolẹ̀, tá dẹ̀ bẹ̀bẹ̀, tá ṣàlàyé, tá sọ̀rọ̀, Ọọ̀ni àfàmọ́ra, òun náà dọ́mú Oòduà nìyẹn, tó Oòduà ń tọ́jú. Irú òde tí Ọọ̀ni of Ifẹ̀ ń lọ yìí, ṣe ló yẹ kó máa wẹ̀yìn kó máa rí Aláàfin, bí òtí Olúwo tiẹ̀ jìnnà sáwọn yẹn, àwọn tiẹ̀ nídìí àti máa rólúwo ń tiẹ̀. But irú Aláàfin yẹn ṣe ló yẹ kó dì mọ́ aṣọ kábíyèsí Ọọ̀ni Ifẹ̀. Ó yẹ pé ibi tán bá ti rí kán pè wọ́n ní Táyé Kẹ́hìndé gan kò léèwọ̀, torí tọmọ bá dá sí bàbá ẹ̀ ń gbà míì, ọ̀rẹ́ bàbá ló máa ń jẹ́. So tó bá rí bẹ́ẹ̀, náà lè jàǹfààní irú eléyìí tó wá pírẹsidẹ́ǹtì lọ, tÁláàfin wá pírẹsidẹ́ǹtì lọ, Ọọ̀ni náà wà ń bẹ̀. Àmọ́ bóyá pàdé kan náà ni wọ́n lọ ṣe ń bẹ̀. Ọọ̀ni wà bí Aláàfin wà ń bẹ̀. Nígbà tí Bọ́lá Tinubu máa jáde láti inú ilé, ó nawọ́ sí Aláàfin ni. Aláàfin sọ ọwọ́ méjèèjì l'Aláàfin fi gba ọwọ́ kan ti pírẹsidẹ́ǹtì. Nígbà tó déwájú Ọọ̀ni ó dọ̀bálẹ̀ ni. Ṣé b'Aláàfin wà ń bẹ̀?
ó ń di instances mẹ́ta tá à ń sọ fún yín sìn ṣe bá láàfin wà ń bẹ̀ níbi tí gbọ́n ti dìde tọ̀ ní òdẹ̀ dìde tó dẹ̀ náwó sí aláàfin táláàfin fọwọ́ méjì gba ọwọ́ president the same president Bọ́lá Tinubu ńgbà tó máa déwájú Ọọ̀ni orí ìjókòó lọ́ọ̀ni wà ṣe ló dọ̀bálẹ̀ fọ́ Ọọ̀ni so kí wàá ń bo láti kí ni àwọn nǹkan tá a tún àpẹẹrẹ wo la tún fẹ́ ṣe láti fi Ọọ̀ni hàn gẹ́gẹ́ bí àgbà aláàfin gẹ́gẹ́ bí bàbá sí aláàfin gẹ́gẹ́ bí bàbá sí aláàfin so nǹkan tó kàn wà ń bẹ̀ tó lè tí èmi fẹ́ káláàfin ṣe kán jọ kán pàkìtì kán pàtìjú mọ́ra kán arrange kán wá àwọn èèyàn tó lè lọ bá wọn ṣáájú kó mú wọn lọ síwájú kábíyèsí kán dọ̀bálẹ̀ kán fẹnu gbolẹ̀ kán kí ara Ọọ̀ni mo jẹ́rìí Ọọ̀ni Ọọ̀ni gá gbé dìde rob tẹ lè dì mọ́ra Ọọ̀ni á gbé dìde á bọ̀ lọ́wọ́ á tẹríba á fọwọ́ méjì gbà bíi ti kábíyèsí ọba Alámídì tán dolóògbé Aláàfin àná so nǹkan tèmi rí tó lè wà bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ ti fojú mímu hàn àlá sì ti fojú oko ọ̀lẹ hàn gbogbo ẹ̀ ti clear báyìí so kò nídìí pé a tún ń jà àbá ń lọ sí ilé ẹjọ́ mọ́ kí ẹrú mọ rẹ̀ lẹ́rú kí wọ́fà mọ rẹ̀ ní wọ́fà. òun náà lẹ gbọ́ yẹn ọ̀rọ̀ ni wọ́n yí o ọ̀rọ̀ lẹ wò yí o ọ̀rọ̀ lẹ gbọ́ yí o ẹ jẹ́ kára wa balẹ̀ ẹ jẹ́ kára wa balẹ̀ ẹ jẹ́ ká gbà fún ẹni tí ó jẹ́ olórí ẹ má yẹ ká bára wa fà á mọ́ ẹ má yẹ ká bára wa jà mọ́ ẹ jẹ́ ká yé bú ara wa ẹ jẹ́ kí ìjà tá à ń bára wa yẹ kó jẹ́ orí ahọ́n là ń sọ. Ọọ̀ni àti bàbá Ọwọ́adé ẹ wò wọ́n náà ní mítì tán pè lẹ́kọ̀ọ́ wọ́n bọwọ́ ara wọn jọ ya fọ́tò papọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìjẹ́mọ̀ pé àwọn ọmọ Ọ̀yọ́ ti ń jáde wọ́n ti ń ṣe fọ́tò kínní kan ibi tí wọ́n ti ń bọ́ra wọn lọ́wọ́ ẹ rí original ẹ rí fake picture wọ́n ti lọ ṣe é débi pé Ọọ̀ni ti ń tẹríba fún Ọwọ́adé ìyá mi ọmọ ṣẹ̀ṣẹ̀ okùn òmìnira Yorùbá lórí Facebook ẹ rí wọ́n gbé fọ́tò yẹn wọ́n gbé fake one and original síbẹ̀ wọ́n ti gbogbo kíní ẹ jẹ́ ká stop ẹ̀ náà ẹ jẹ́ ká stop ẹ̀ Fúlàní kógun jà wá ṣì ń ṣe nonsense ẹ̀yin ọmọ Ọ̀yọ́ gbẹ̀yìn náà lẹ́yìn fàtọ́ fi ń sọ̀rọ̀ tó ráwọn ọmọ Ọ̀yọ́ ló ṣe yẹn àbáwọn Fúlàní ni ọ̀dọ́ wọn pọ̀ sáàrin wa àwọn Fúlàní pọ̀ sáàrin wa náà tó ń dá wàhálà nílẹ̀ lára àwa là á lo sense ara wa náà of course àwa la máa lo sense o àwa la á fúnra wa ní sense ẹ jẹ́ ká yára wa ní sense náà ẹ má jẹ́ kẹ́nibọ́dì lò wá ẹ má yẹ kán lò wá as a instrument of kí ni wọ́n pè dàrúdàpọ̀ ẹ jẹ́ ká yára wa ní sense àwa ọmọ Yorùbá fúnra wa wọ́n ní Odùduwà wọ́n ní Yorùbá ẹni tó bá ti dárúkọ Odùduwà ó ti dárúkọ Yorùbá tó bá dárúkọ Yorùbá ó ti dárúkọ Odùduwà the same thing ni kì í ṣe Odùduwà ló bí Yorùbá ni wọ́n mú tàn wọ́n dá gbogbo ẹ̀rú ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn ìjọ ọ̀nà ya fọ́tò yẹn ṣáàánú àbíjẹta náà ṣe mítìn wọ́n ti lọ ṣe Ọọ̀ni ó ń tẹríba fún sí Aláàfin tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n gbé Ọọ̀ni sí high table wọ́n gbé sí akíní wọ́n pè àwọn ọba ẹ̀ wọ́n gbé gbogbo torí wọ́n mọ àwọn tó jẹ́ ọ̀gá tó jẹ́ olórí fún gbogbo ẹ̀yà kọ̀ọ̀kan wọ́n ṣe bóyá kó ti tọ́ ni ẹ jẹ́ ká fi gbogbo ọ̀tẹ̀ sílẹ̀ ẹ jẹ́ ká yé bára wa jà I come in peace ẹ̀rọ bá fẹ́ bú mi ò lè bú mi kò túnú lára mi ohun tọ̀rọ̀ ni ẹ jẹ́ ká gbàgbé gbogbo ọ̀tẹ̀ wọn yẹn wọ́n mọ ẹni tó jù nínú àwọn méjèèjì kò nídìí rọ̀bọ̀ rébé bó ṣe jẹ́ nìyẹn bàbá ológun dúdú fọ́ gbogbo ẹ̀ lójú tán ó fọ́ tán lójú kò tí ẹ ràn yàn rárá ẹ wo ẹ̀yin ènìyàn mi kò jù bẹ́ẹ̀ náà lọ ẹ wo àwọn Fúlàní ní north wọ́n lọ ń pè odidi 7 local government wọ́n pè papọ̀ tó náà lọ ń ṣe peaceful meeting ìlú tó lọ́ba tó níjòyè Fúlàní wọnú ìgboro wọ́n náà ń ṣe meeting peaceful meeting Gumi náà ń sọ̀sọ́kùsọ lẹ́nu ó mà ṣe o ó dàrọ̀.